Ó ga o, sẹ́yìn náà ti gbóhun tí ìyá Peller sọ nípa Iyabo Òjó táwọn èèyàn fi tún jẹ orúkọ rẹ̀ lẹ́nu káàkiri orí ayélujára. Èyí lohun tó sọ. Ẹ̀sìn yóò wá pọ̀ jù báyìí. Sẹ́yìn náà ti gbọ́ bí Portable ṣe fi Queen Dami ṣẹ̀sìn AWỌRO. Ní tí ọmọbìnrin tó ti fìgbà kan jẹ́ olórí láàfin Aláàfin Ọ̀yọ́ àná yìí sọ pé òun máa gbé Portable lọ sílé ẹjọ́ torí pé Portable sọ pé òun sì máa ń wá gba ìbásùn làlàlà nílé òun. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó ga o, sẹ́yìn náà ti gbóhun tí ìyá Peller sọ nípa Iyabo Òjó táwọn èèyàn fi tún jẹ orúkọ rẹ̀ lẹ́nu káàkiri orí ayélujára. Èyí lohun tó sọ. Lóòótọ́ ni pé kò sí béèyàn ṣe burú tó ó máa dá a síbì kan. Bẹ́ẹ̀ ni kò sí béèyàn ṣe dára tó ó máa kù síbì kan. Ṣùgbọ́n táwọn tó ń sọ dáadáa téèyàn ṣe bá ti pọ̀ ju àwọn tó ń sọ aburú nípa èèyàn lọ. Kò léèwọ̀ tá a bá léèyàn re nírú onítọ̀hún. Eléyìí ló dífá fún bí àwọn èèyàn ṣe ń gbóríyìn fún gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa tẹnu kì í sì lára rẹ̀ nì. Iyabo Alice Òjó lẹ́yìn tí wọ́n gbọ́ ipa ribiribi tí ìyá ọmọkùnrin tó gbajúmọ̀ dáadáa nínú ká sọ̀rọ̀ lórí ayélujára nì. Habib Hamzat táwọn èèyàn mọ̀ sí Peller ní Iyabo Òjó kó nínú ayé òun àti àwọn ọmọ òun. Arábìnrin Kudirat Hamzat ṣe àwọn àlàyé yìí nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ilé-iṣẹ́ ìròyìn Freerite News bí tó ti sọ̀rọ̀ nípa àwọn ìrírí àti ìrìn àjò ayé rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bó ṣe gbìyànjú láti bẹ̀rẹ̀ sí ṣeré orí ìtàgé, ó mẹ́nu lé bó ṣe pàdé Iyabo Òjó àti bí Iyabo Òjó ṣe ràn án lọ́wọ́. Ó sì ṣe ìtọ́jú fún òun àti àwọn ọmọ rẹ̀ nígbà náà. Arábìnrin Kudirat ní Iyabo Òjó nífẹ̀ẹ́ òun débi pé ó fún òun àti àwọn ọmọ òun láǹfààní láti wá máa gbé nílé rẹ̀. Àwọn lè bá a rí ìtọ́jú tó péye. Ó ní ṣùgbọ́n òun kò lè ṣe bẹ́ẹ̀ nítorí ilé ọkọ lòun wà, bẹ́ẹ̀ lòun àtọkọ òun kò ní ìjà àbí ìkùnsínú kankan. Nígbà tó ń sọ̀rọ̀ ìyá Peller ní ọ̀rẹ́ mi kan ń gbé ní Jemifat, ó wá lóun mọ ibi tí Iyabo Òjó ń gbé. Ó tẹ̀lé ọ̀rẹ́ mi lọ bá Iyabo Òjó níjọ́ yẹn, àǹtí Iyabo Òjó tiẹ̀ fẹ́ràn mi. Ó wá ní kò sí wàhálà pé kí n máa bọ̀. Ó máa ń tẹ̀lé wọn jáde ṣùgbọ́n Iyabo Òjó èèyàn ni wọ́n o. Bí amọ̀ tòótọ́ sì ni wọ́n. Ẹ̀gbá ládùúrà pé lágbára Ọlọ́run wọ́n á túbọ̀ jèrè àwọn ọmọ wọn. Kò dẹ̀ ní fojú sunkún ìkankan nínú wọn. Mo bá ń lọlé wọ́n máa ní kí n sí yàrá tí wọ́n kó oúnjẹ sí. Wọ́n máa kó oríṣiríṣi oúnjẹ fún mi. Wọ́n máa fún mi láṣọ. Esther ọmọ wọn ọkùnrin yẹn wọ́n máa fún mi láṣọ ẹ̀. Ìgbà míì tí wọ́n bá lọ sí London wọ́n máa báwọn ọmọ mi ra àwọn nǹkan wá. Aṣọ ni o àti àwọn nǹkan míì pé kí n máa kó o lọlé fún àwọn ọmọ mi. Aṣáàjọ máa ń wà ṣe mọ̀ pé àwọn àǹtí Iyabo nígbà yẹn ọmọ jáde ni wọ́n. Wọ́n máa ní jẹ́ ká jáde lọ sí kinní jẹ́ ká jáde lọ sí kinní kan. Tá a bá jáde nísìn ó lè tún dọ̀la kí wọ́n tún ní ká tún lọ síbì kan. Ó wá ń di pé mi ò wá lè mójútó lé ọ̀dọ̀ ìyá àgbà ni àwọn ọmọ mi wá wà. Ọjọ́ kan wọ́n wá pè mí pé ara Peller ò yá, ìyẹn Habib. Ìyá mi wá sọ pé kí n máa bọ̀ nílé o. Ọmọ mi ti ń ṣàárẹ̀ o. Nígbà tí mo délé ni ìyá mi wá sọ pé ó dàbí ẹni pé wàá sì fi iṣẹ́ tíátà yìí sílẹ̀ náà. Kó o lè wá tó àwọn ọmọ yìí ni o. Ìsílẹ̀ kó o wá mójútó àwọn ọmọ yìí. Nítorí níṣe ni Peller ń ṣàárẹ̀ ní gbogbo ìgbà. Wọ́n ní ẹ wò ó màá tiẹ̀ pátì bí mi ò ṣe wá lọ mọ́ nìyẹn. Kò sì sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nígbà náà, kò síbi tí wọ́n máa pè mí sí. Báyìí ni ìyá Peller ṣe àlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Iyabo Òjó. Fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun àti Iyabo Òjó kò ní ìjà tàbí ìkùnsínú kankan. Ó tó di pé òun kúrò lọ́dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ló ní ìgbà tóun tún padà pàdé Iyabo Òjó. Ṣe ló lanu sílẹ̀ tó ní Kúdí ìwọ nìyí, tóun náà sì ṣàlàyé fún un pé nítorí ọmọ lòun fi fiṣẹ́ tíátà sílẹ̀. Òun ò sì padà ságbo òṣèré mọ́. Àwọn àlàyé tí arábìnrin ṣe làwọn èèyàn gbọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbóríyìn fún Iyabo Òjó. Wọ́n ní onínúure ni tí kì í pariwo àwọn tó ti ṣoore fún síta. Ẹ̀yin èèyàn ẹ gbọ́ ohun tárábìnrin sọ kẹ́ ẹ jẹ́ ká mọ ohun tẹ́ ẹ rí sí lábala àríwísí. Ọlẹ́yàn dáa ẹni ká ṣe àwò Iyabo Òjó dáa front and back. Ó dáa nínú, ó dáa níta, ó dáa nílé, ó tún dáa níta. Àgbà wípé àwọn kan wà tó jẹ́ pé a dára níta má dára nílé. Kì í ṣe irú Iyabo Òjó. Ó dára níta, ó dára nílé. Ẹbí tó ṣe tọrọ ẹbí, obìnrin tó ṣe tọrọ obìnrin, queen mother tó á lè I dove my cow. Ìyá Peller tún sọ̀rọ̀, Iyabo Òjó tún mutí. Ó pẹ́ táwọn eléyìí ti dá sáwọn èèyàn bọ̀. Ó pẹ́ ẹ̀dẹ̀ fẹ́ ṣẹ́ lórí wọlé. Kí ló dé? Ẹni tó ti ń ṣe oore ọjọ́ tó ti pẹ́. Ẹ wá fẹ́ kó dẹ́kun oore ṣe nítorí
ìyà tẹ́ fi jẹ́ nǹkan tẹ́ fojú ẹ̀rí ní 2025 mi rò pé ó lè ṣoore fún yàn mọ́ láyé. So ó ti pẹ́ tí Iyabo Ojo ti dá nílé tó ti dára níta. Ìyá Peller sọ̀rọ̀ òmùtì why Iyabo Ojo dára o. Iyabo Ojo pé lóbìnrin, ọmọ tán fi ń tọrọ ọmọ, ìyàwó tán fi ń tọrọ ìyàwó, obìnrin tán fi ń tọrọ obìnrin. Iyabo Ojo good. Kí ló dé Iyabo Ojo good? Wọ́n ní tọ́mọ ẹni bá dára ẹ jẹ́ ká wí. Iyabo Alice Ojo, Mama Prissy Koko, Mama Festus, you are too good. Ó ga o, ẹ̀sìn yóò wá pọ̀ jù báyìí. Ẹ̀yin náà ti gbọ́ bí Portable ṣe fi Queen Dami ṣẹ̀sìn Awórò. Ní ti ọmọbìnrin tó ti fìgbà kan jẹ́ olórí láàfin Aláàfin Ọ̀yọ́ àná yìí sọ pé òun máa gbé Portable lọ sílé ẹjọ́ torí pé Portable sọ pé òun sì máa ń wá gba ìbásùn làlàlà nílé òun. Rògbòdìyàn tó ń lọ láàrin ọmọkùnrin olórin ilẹ̀ wa tẹnu kì í sì lára rẹ̀ nì. Habib Òkìkíọlá Badmus táwọn èèyàn mọ̀ sí Portable ọmọ Lálọ́mí tí ọmọbìnrin kan tó ti fìgbà kan jẹ́ olórí láàfin Ọ̀yọ́ ni. Dámilọ́lá Adéyẹmí ti di àwòwò tán báyìí o. Àwọn èèyàn ṣe ń lanu sílẹ̀ tí wọ́n ń kọ hà lórí ọ̀kan. Èyí tó tún burú ju ti tẹ́lẹ̀ lọ mìíràn máa tún jáde sórí ayélujára. Nígbà táwọn èèyàn rí ìwé tí àwọn agbẹjọ́rò Queen Dami kọ sí Portable, níbi tí àwọn agbẹjọ́rò wọn ti ní ọmọkùnrin náà bọ oníbàárà àwọn lórúkọ jẹ́ àti pé ó gbọ́dọ̀ kó gbogbo ọ̀rọ̀ tó ti sọ nípa oníbàárà àwọn yìí jẹ láìpẹ́ rárá. Ní àwọn olólùfẹ́ Portable bẹ̀rẹ̀ sí ní dààmú tí wọ́n ń sọ pé ṣé kì í ṣe pé wèrè olórin ti tún fẹ́ fi ṣòkòtò péńpé roko ọba báyìí? Ní ṣe Portable ò ti tún máa rìn ní bèbè ẹ̀wọ̀n báyìí? Nítorí ó jọ pé Queen Dami ti tún fẹ́ ràn lẹ́wọ̀n lẹ́yìn tí ìyá àwọn ọmọ rẹ̀ Àṣàbí Simple wọ́n lọ sí àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n tó ti ṣẹ̀ṣẹ̀ jáde lóṣù tó kọjá yìí. Wọn agbẹjọ́rò Queen Dami kọ̀wé sí Portable lórí fídíò kan tó ń káàkiri orí ayélujára tí Portable ṣe lọ́jọ́ kẹjọ oṣù kejì tá a wà yìí. Portable ti ń sọ pé òun sì ń fẹ́ oníbàárà àwọn yẹn Queen Dami. Lòun kó ìbásùn fún níwá lẹ́yìn kódà ibi tó bá wù òun lòun gbà wọlé. Ó sì ń sọ àwọn ọ̀rọ̀ ìtìjú àti ìbanilórúkọ jẹ́ nípa ọmọbìnrin yìí. Yìí làwọn agbẹjọ́rò Queen Dami kòrò ojú sí. Wọ́n sì ní níṣe ló dàbí ìgbà tó ń dúnkokò mọ́ oníbàárà wọn. Ó sì fi ń ṣẹ̀sìn lórí ayélujára. Ló ń gbìyànjú láti bà á lórúkọ jẹ́ nítorí kò sí ohun tó jọ mọ́ ohun tó ń sọ yìí láàrin òun àti Queen Dami. Wọ́n sì ní kó kó àwọn ọ̀rọ̀ rẹ̀ yìí jẹ ní kíákíá láì fi falẹ̀ rárá. Bẹ́ẹ̀ kọ́ kó múra láti pàdé àwọn nílé ẹjọ́. Lọ́sẹ̀ tó kọjá ni Queen Dami ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ayélujára pẹ̀lú ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sàló. Ọmọkùnrin yìí wá béèrè Portable lọ́wọ́ rẹ̀. Queen Dami náà wá dáhùn pé kò sẹ́ni tó ń jẹ́ Portable lọ́dọ̀ òun mọ́ àti pé òun ò mọ̀ bóyá Portable wà láàyè àbí kò sí. Ọ̀rọ̀ tí Dami sọ yìí ló wá bí Portable nínú. Òun náà wá jáde tó ní òun àti olórí láàfin tẹ́lẹ̀ yìí wọ́n ti fìjà pẹ́ẹ́ta lórí ayélujára kó tó di pé wọ́n pín gàárì. Yẹn Queen Dami ti padà sọ́dọ̀ òun. Tóun ti ń bá a sùn padà tóun sì máa ń fún lówó dáadáa sì máa ń wá sí ilé ìgbafẹ́ òun ìyẹn Odógúnbà. Portable sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kò sí obìnrin tóun bá ti fẹ́ tó máa lè fi òun sílẹ̀ lọ síbi kankan. Ní tí wọ́n bá tiẹ̀ lọ wọ́n máa padà wá sọ́dọ̀ òun ni. Ó wá fi ìdùnnú rẹ̀ hàn sí bí Queen Dami ṣe parọ́. Kò sí ìbáṣepọ̀ kankan láàrin àwọn méjèèjì mọ́. Portable ní báwo ni Queen Dami ṣe máa sọ pé òun kò mọ̀ bóyá òun sì wà láyé tàbí òun ò sí. Ẹni tó jẹ́ pé níṣe lòun ṣẹ̀ṣẹ̀ dìde lórí rẹ̀ nígbà tó lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ náà. Òun sì máa ń fún un lówó dáadáa. Fún ọ̀rọ̀ tí Portable sọ yìí lọmọbìnrin yìí ṣe fi ìwé ìpẹ̀jọ́ halẹ̀ mọ́. Bóyá ó máa gbẹ́nu dákẹ́. Ẹ mọ̀ pé Portable kì í ṣe ẹni téèyàn lè bá dánrú ẹ̀ wò. Báyìí ọ̀rọ̀ Queen Dami ti di àbámọ̀ ká má ṣe àṣetán wá dà pọn. Torí ọmọkùnrin tí wọ́n tún máa ń pè ní wèrè olórin yìí ti gbé àwọn ẹ̀rí jáde. Ẹ mọ̀ pé ẹni tó bá fẹ́ parọ́ nìkan ló máa ní ẹlẹ́rìí òun wà lọ́rùn. Gbogbo èèyàn ló sì mọ̀ pé májè agbọ́kàn ò sí lọ́rọ̀ Portable. Ọmọ Lálọ́mí ti wá fẹ̀dí Queen Dami síta gbangba wálé àbáyìí o. Ó sì ti já àwọn irọ́ burúkú tí Queen Dami ń pa pé kò sí nǹkan kan láàrin òun àti Portable mọ́. Ṣé ni Portable lọ gbé ìtàkùrọ̀sọ kan tó wáyé láàrin àwọn méjèèjì jáde. Sì tún gbé ìgbàsílẹ̀ ohùn Queen Dami jáde láti gbé ẹ̀rí rẹ̀ lẹ́sẹ̀. Nínú fídíò tí Portable gbé jáde ló ti ń béèrè lọ́wọ́ Dami pé kí nìdí tó fi ní káwọn èèyàn má dárúkọ òun pẹ̀lú rẹ̀ mọ́. Queen Dami náà sì fèsì pé ohun tó jẹ́ kóun sọ bẹ́ẹ̀ ni pé kí làwọn èèyàn wá ohun tí wọ́n fẹ́ máa gbé pòyì ẹnu kiri lórí ayélujára.
bẹ́ẹ̀ làwọn ò nílò irú nǹkan bẹ́ẹ̀ lásìkò táwọn wà yìí. Lẹ́yìn ni Portable ṣe tún bẹ̀rẹ̀ sí ní bu pé bàbá ìyá rẹ̀ tàbí ìyá rẹ̀ wo ni kò sí láyé mọ́. Fi ń sọ fún ẹni tó ń bá sọ̀rọ̀ pé òun kò sí mọ́. Dípò tó fi máa sọ pé kò síbi tí òun lọ àti pé òun kò lè fi òun sílẹ̀. Bẹ́ẹ̀ ni Dami sọ pé kí Portable fi ojú rẹ̀ hàn òun ó lóun fẹ́ rí i. Ó sì tún tọrọ owó lọ́wọ́ rẹ̀ pé kò tíì fún òun lówó tó ṣe ìlérí láti fún òun. Bí ti Portable gbé ìtàkùrọ̀sọ yìí jáde ló wá pariwo síta pé ṣíṣe ni wọ́n ń yan òun jẹ. Ní wọ́n ń gba owó lọ́wọ́ òun bẹ́ẹ̀ lòun wá ìdájọ́ òdodo. Torí ọmọbìnrin tóun gba ilé fún tóun sí ṣọ́ọ̀bù fún ló kó gbogbo ẹrù rẹ̀ lọ́dọ̀ òun ti tún padà wá. Báwo ló ṣe máa sọ pé ẹni tó ń bọ̀ tó ń fún lóúnjẹ ò sí láyé mọ́? Portable níṣẹ́ kóun wá máa parọ́ fún àwọn fáǹsì òun ni. Òun wá máa sọ fún wọn pé òun àti Queen Dami ò sí papọ̀ mọ́ táwọn sì jọ wà papọ̀. Portable ní ẹni tóun bá sùn kárakára ló wá ń sọ pé òun kò mọ̀ bóyá òun wà láyé tàbí òun kò sí mọ́. Ní Queen Dami máa ń wá sílé òun. Bẹ́ẹ̀ lòun lẹ́rìí bí ọmọbìnrin yìí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe máa ń wá sílé ìgbafẹ́ òun ìyẹn Òdògúnbà. Àwọn àṣírí tí Portable tú jáde ni àwọn obìnrin rí lórí ayélujára. Wọ́n sì ń bínú sí Queen Dami pé kò tiẹ̀ mọ̀ wọn ara rẹ̀ rárá. Wọ́n ní kò lójú tí kò lápọ̀nlé fún ara rẹ̀ àti pé olè ọ̀lẹ alápámásìṣẹ́ ni. Èèyàn ẹgbọ́n ohun táwọn arábìnrin sọ nípa Queen Dami lórí ọ̀rọ̀ yìí. Queen Dami. Ìwọ tó ti mẹ́ni tó ti fẹ́ rí tó mẹ́ni tó ń fẹ́ tó mọ̀ pé tẹ́ bá trigger ẹ̀ ó máa jábọ́. Òwa lọ ń gbéwèé lọ́ọ̀yà fún yẹn tó kẹmọ̀ pé òyìn ń rí òyìn gbowó lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin ọmọ ìgan lè jẹ́ ká jẹ́rìí yín tó bá rẹ̀ mi kan tó ibẹ̀ sí jà kùtùkùtù lánàá. Irọ́ ọ̀dọ́ yẹ kó sùn Portable ni mo ní Portable ò ní sọ̀rọ̀ láì ṣe pé kò ní evidence. All the evidence àbá mo fọ́ ọ̀dẹ̀ sọ́rọ̀ mi yẹn pé olùgbèjà ọmọ orúkọ wọn bẹ wí bí. Nǹkan tó fi láìkì Àṣàbí tó ń fẹ́ ni Àṣàbí kẹ́bù dọ̀là ó máa sọ fún mi pé òun ìfẹ́ wà pẹ̀lú Portable pẹ̀lú full chest ẹ̀. Nǹkan tó wá wù yín kẹsàn fẹ́ bu látẹ̀ní dọ̀là because nǹkan tó fẹ́ ló ṣe yẹn. Bọ̀ ìwọ yìí fẹ́ Portable bọ̀ torí ẹnu ayé ò wá ń sá òun dìnnà yẹn. Kí ló tiẹ̀ lọ ṣe ní péjì Sàlò tí Sàlò fi béèrè Portable lọ́wọ́ iṣẹ́ kò dẹ̀ má sọ̀rọ̀ rárá òní kò exist ó mọ̀ pé ṣe ló máa trigger ẹni tó ń gbowó lọ́wọ́ ẹ̀ kò tọ́ pé kò exist oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ online. Ṣé o rí Dami nǹkan tó nídìí ní iṣẹ́ like iṣẹ́ ló need gbogbo tí Portable ṣe ń gbé gbogbo tó yín message tó ń pè miss call ẹ̀ wọ̀n gbogbo ẹ̀ wọ̀n bẹ́ẹ̀ tó ń pè yẹn tó máa ń ṣiṣẹ́ tó ṣe kárakára ó dẹ̀ ti ní platform àwọn èèyàn ti mọ̀ ọ́ already bó jẹ́ cream yìí ló máa tẹ̀sán mọ́ kó tó mọ̀ wá wá ní enough customer ó ní need láti máa sọ pé you want to buy food stuff tó wá bẹ́ẹ̀ post yẹn sí online like kí ni a fẹ́ sọ sọ̀rọ̀ yín báyìí Portable ìwọ náà tí wọ́n tó bá ti lọ forí jálẹ̀ agbọ́n wọn ẹni wọ́n ṣe máa rántí pé oníyàwó kan tó ṣe máa post ìyàwó ẹ̀ iṣẹ́ lọmọ yẹn ń ṣe kákíká yín oríṣiríṣi Queen Dami ò try o tó bá fẹ́ fẹ́ Portable fi full chest ẹ̀ sọ fáwa àwa ò lè mú ẹ dání kò sẹ́ni tó ṣàyẹ̀pù wa ẹnu wa nínú gbogbo àwa online lọ sí kò sẹ́ni tó ẹ̀pù ẹnu wa so tó bá yìí fẹ́ wà pẹ̀lú ẹ̀ jẹ́ ká mọ̀ kó fẹ́ wà pẹ̀lú ẹ̀ kò ní pé wọ́n máa béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ wàá máa sọ pé kò exist so dẹ̀yìn ló ń ba lẹ́yìn wọ́n mú ẹ lọ kọ́ṣẹ́ cream wọ́n ṣe gbogbo ẹ̀ online bí oríṣiríṣi náà ṣe fún òyì tó ń padà lọ you want to buy food stuff láì ṣe pé ò ní apá Dámilọ́lá ọmọkùnrin ló wà lọ́wọ́ ẹ̀ Bam, ẹ̀sìn dé. Ẹ jẹ́ má bínú o, ta ló sọ Queen Dami, ta ló sọ any queen gan sef. You know what you will do first? First remove that queen out of your name and leave the Dami there because you are no queen. Nah, you are no queen. Queen don't behave like this. Nǹkan tó yẹ kó yẹ kó ti fi Portable ẹ̀ kó má sọ anything. Ó wá lọ release the petition orí book kan, whereas you guilty of what he was saying. Jesus Christ. Ẹ má bínú o. Ṣé Portable ló ń kọ́ fún àwọn girls yìí ni? Because I don't get. Do you know the most embarrassing part of where she was not saying, she kò ń ṣe ilé nípa ẹ máa fún mi lówó. Ẹ̀sìn rẹ̀. God man. It is well. Make I fem. Lówó petition ẹ má bínú but ó yẹ kó ti fi Portable tó dẹ̀ mọ́kọ́ tó you know your husband you know pé ayé recording ni ó mọ̀ pé video ó máa ń fi evidence sílẹ̀ ni and it's giving I know see Portable can be ras it can be
this, can be that, but you see lying. That's why you don't see Portable. He will not lie because why? Otini proves so every minute video, every call video, people want to share, people want to days like these are coming. Crazy. Classy Dami. Sorry, money class. Ma binu. Queen Dami. It is well. I rest my case. Cut! Case adjourned. Sorry. Whatever. Right now, lórí social media, ó yẹ kí gbogbo wa pátápátá ká ti reach conclusion Portable kì í parọ́. Ká reach conclusion yẹn wípé Portable yẹn kò kì í parọ́. Ó lè ní wà burúkú lọ́wọ́ o. Ẹ lè ní ó ń ṣe ìwà jàgídíjàgan o. Ó lè máa pariwo, ó lè máa jà o, ó lè máa rojọ́ o, but pé irọ́ yẹn, bọ̀bọ́ yẹn kò sí rọ́lọ́rọ̀ ẹ̀. Ṣé mo bí mo ṣe mọ̀, ẹ jẹ́ n sọ láti background ni wípé ṣé mo gbà tí gbogbo wàhálà ẹ bẹ̀rẹ̀ lánàá. Èmi tẹ̀ ṣe make content because I was so happy that Portable sọ nǹkan nípa Queen Dami, and the lady, instead of her coming online shouting and all, competition, you know, all this kind of thing, that she all through the legal way, and that is the best way for her. So you know, coming, I get ma like got to get. I've got Portable ba post evidence. But mo say call evidence yẹn gan lórí Instagram because kó tó delete ẹ gan mo ti kọ́kọ́ rí. So bí mo ṣe rí, mo ní AI ní pé irọ́ ní pé kò possible. Èmi tí ẹ kúrò lórí ẹ ni. Until this morning, tí mo tún wá wo Instagram page Portable, evidence lọ bí ilẹ̀ bí ẹni, including video calls, including everything. Bọ̀bọ́ yẹn ló post síbẹ̀. Ó wá jẹ́ kí n padà máa ronú wípé how will you know you ó mọ̀ nínú ọkàn pé ó ṣe nǹkan kan, like ó ṣe kinní, and you are still writing a petition. Like ẹ wo gbogbo kinní ó sún mi. Báwo ló ṣe máa ṣe nǹkan tó dẹ̀ ṣe máa competition? Like ó ṣe nǹkan, okay, nǹkan tó ṣe yẹn, you are not proud of it. You are not. That means you're not proud of the boy. You're not proud of your boyfriend or your husband. It is bad. It is bad. You want people to feel as if pé àìwọ nìkan ni orí ẹ pé nínú gbogbo àwọn tí Portable fẹ́ or something. It is bad. You don't write petition when tó bá ní cockroach nínú cupboard ẹ. I don't know. I think Portable is one of these exes. Ṣé mo pé àwọn ex mi wà tẹ́lẹ̀ pé you can't get over them. Èmi rò ní pé Portable ó máa wà nínú ex. I don't know, maybe it's physically, maybe it's spiritually, maybe it's the emotional part, or pé material things ni ó fi ń fún wọn tí wọn fi lè get over. I don't know, and I don't know even if it is from the other room. But Portable, I think there's something about this guy tí gbogbo wa mọ̀. There's something. That is why kò sí ex Portable. Apart from a get or support bímọ tó lọ yẹn, because and once again they don't have all this back and forth. Any of Portable's ex, tó bá ti ní back and forth, they don't get over him. Won't get like tẹ́ bá ti rí gbogbo evidence ẹ share lọ sí Instagram page Portable, ẹ má bá gbogbo ẹ pàdé, but bọ̀bọ́ yẹn ó lè máa ṣe nǹkan mi ò bọ̀ kò kí n parọ́ at all, kò ń parọ́.